Bàbá Azeezat ní ṣọdún ẹ bá ń kí. Ó tún ní ṣúgà báyìí mi ní ṣọdún ẹ bá ń kí o. Ọmọ Ọlọ́run tí ń ṣọdún òní ṣọdún bànújẹ́, ọdún ayọ̀ ló sì máa ṣe. Dúdúyẹmí torí ìta ni mo ṣe ń ṣe lẹ́yìn náà. Torí Ọlásùnkànmí Kazeem, ọmọ Ṣítù tí gbogbo ayé ń pè ní ọmọ Ọlọ́run. Bàbá Azeezat olówó orí Ego ní Amẹ́ríkà, aláṣẹ gas station àwo John Ekong náà ni. Ọdún ẹ̀ ló